خدني طريقي إليك ورميت حمولي عليك خدني طريقي إليك ورميت حمولي عليك بهرب من نفسي ليك والقلب ليك تايب ẹ̀yin olùtẹ́tísí wa lílé lóko àkí ẹkú àbọ̀ sórí ètò wa lárinrin yìí eléyìí ni àkọ́tún ètò tí a mú wá fún yín fún ètò Ramadan ti ọdún 1434 èyí tí ń ṣe déédéé 2013 adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Ìdùmarè èyí tó fi ẹ̀mí gígùn àti àlàáfíà ara tó fi dá wa lọ́lá eléyìí tó mú wa láti rò wípé ó yẹ kí a tún ṣe àkọ́tún ètò lórí ilé iṣẹ́ wa On Islam èyí tí a ṣe àgbékalẹ̀ ètò Áfíríkà nínú ètò adúláwọ̀ yìí òun náà lẹ́tì máa gbọ́ oníranran èdè gẹ́gẹ́ bí èdè Yorùbá èdè Haúsá èdè Amhari àti èdè Fúlàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí Ọlọ́run bá ti ń kún wa bẹ́ẹ̀ náà ni ẹ máa gbọ́rọ̀ wa àwa lẹ́ẹ̀ máa rí o ẹ̀yin náà ni a sì máa dé bá lórí ètò ti ọdún yìí gẹ́gẹ́ bí a ṣe sọ èdè tí a ó fi bẹ̀rẹ̀ òun náà ni èdè Yorùbá tí a mọ̀ sí èdè káàrọ̀-o-jíire nígbà tí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ń bẹ káàkiri àgbáńlá ayé ilẹ̀ Amẹ́ríkà ni ilẹ̀ Nàìjíríà ni Togo Abidjan àti gbogbo ibi tí ọmọ káàrọ̀-o-jíire wà eléyìí ló jẹ́ kí a rò pé kí a bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú èdè Yorùbá ní alẹ́ òní nínú àkọ́kọ́ ọjọ́ nínú oṣù alárinrin ni oṣù àlùbáríkà oṣù àwẹ̀ Ramadan ti ọdún 1434 òun náà ni a ti pàdé àlejò ńlá ni tí ẹ máa gbọ́ orúkọ wọn. مستني لجوابك ما تردنيش خايب يا gẹ́gẹ́ bí a ti ń bá ọ̀rọ̀ wa bọ̀ ẹ̀yin ọmọ káàrọ̀-o-jíire mùsùlùmí àgbáyé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run ọba àti oore àjẹǹjẹtán rẹ̀ kí ó máa bá wa gbogbo wa àti àwa tí à ń bẹ lórí ètò yìí atọ́kùn ètò tí òní òun náà ni Mufutau Adewole ọmọ Olaleye pẹ̀lú mi ni àlejò wa pàtàkì bàbá wa Alhaji Mudathir Tijani bàbá wa ní olùdarí tí a mọ̀ sí MD fún iléeṣẹ́ Qualitex Travels tí ń bẹ ní Ìkẹjà nílùú Èkó bákan náà ni wọ́n tún jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ gíga tí gbogbo wa mọ̀ ní Al-Azhar University bàbá ti ṣe gudugudu méje yàyà mẹ́fà lójú ọ̀nà báwo ni a ó ṣe pèpè sí ojú ọ̀nà ti Ọlọ́run ọba wọ́n wá wò pé gbogbo àwọn ànábì Ọlọ́run náà ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe bó tiẹ̀ jẹ́ pàáfàá ni wọ́n bó tiẹ̀ jẹ́ ní Ọlọ́run ni wọ́n ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ Qualitex Travels fún gbogbo ẹni tó bá fẹ́ rin ìrìn àjò mímọ́ ni tàbí ó fẹ́ ra ìwé ìrìnnà a kí bàbá wa Sheikh Alhaji Mudathir Tijani a kí wọn káàbọ̀ sí orí ètò yìí bàbá wa ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa bá yín. كتير ونعود لطريقك الممدود ولا عمره كان مسدود حتى بأعمالنا وما بين سجود وركوع. ní ẹ̀kan tí mo kí àwọn atọ́kùn Alhaji Mufutau Olaleye ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kí ó máa bá yín gbé kí Ọlọ́run kó dẹ̀ máa ṣe àmọ̀nà wa ní àpapọ̀. a dúpẹ́ ní ọwọ́ yín pé a pè yín ẹ sì jẹ́ wa eléyìí ni ó ń jẹ́ ọmọ ènìyàn àti ìfirinlẹ̀ wípé ojú ọ̀nà ti Ọlọ́run ọba òun náà ni ẹ wà Ọlọ́run tó ti gbé yín kalẹ̀ fún wa kò ní bà yín jẹ́ láíláí. bàbá wa nínú alẹ́ ọjọ́ òní kí ni pàtàkì oṣù Ramadan gangan gbogbo wa à ń gbọ́ oṣù Ramadan oṣù tí Ọlọ́run ọba gbé kalẹ̀ kí ni pàtàkì kí ni ẹ̀kọ́ tá a fẹ́ rí mú nínú oṣù Ramadan. Bismillahirrahmanirrahim wassalatu wassalamu ala ashrafil mursalin wa ala alihi wa sahbihi wa sallam. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó pa wá mọ́ títí di ọjọ́ ìní torí àìmọye ènìyàn ló wà tó pé yóò máa gbèrò yóò dẹ̀ máa ní ìran kan pé òun ó di ọjọ́ ìní
tí ọlọ́run nínú ọlá rẹ̀ tí ò ní jẹ́ kó di ọjọ́ èní. Allahu Akbar. So gbogbo àwọn tí ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún, ọlọ́run ọba kó wọ ọlá àánú rẹ̀ kó foríjì wọn. Àmín. Kí ọlọ́run ọba kí ó wá wọ ọlá oṣù àánú tá wà yìí, kí ọlọ́run ọba kó yọ́nú sí gbogbo àwọn mùsùlùmí ní àgbáyé àti àwa tí ó ṣẹ́kù lórílẹ̀. Ní ìdáhùn sí ìbéèrè tí atọ́kùn bi mí ni pé àwọn àǹfààní tó pọ̀ ló wà ní inú oṣù yìí. Ní àkọ́kọ́ jùlọ, ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sọ ní fún wa nínú Al-Qur'ani Karim, Bismillahirrahmanirrahim, ya ayyuhal ladhina amanu kutiba alaykum siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run ọba. Òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run ọba. Àkọ́kọ́ ni pé ohun tí Ọlọ́run ọba tó fi oṣù yìí tó fi ṣe ní ọ̀ranyàn pé kí a máa gbààwẹ̀ fóun bẹ́ẹ̀, èyí tó pàtàkì jù òun náà ni kí a lè ní ìbẹ̀rù rẹ̀, kí a sì lè ní ìpáyà Ọlọ́run ọba. Àìmọye àǹfààní ló pọ̀ níbẹ̀, àmọ́ gbà tí Ọlọ́run ọba ní ó sọ wípé òun ṣe ní ọ̀ranyàn fún wa ká lè ní ìpáyà òun, ká sì lè ní ìbẹ̀rù òun. Eléyìí ló kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ àǹfààní àti èròǹgbà Ọlọ́run ọba tó fi ṣe ààwẹ̀ yẹn ní ọ̀ranyàn fún gbogbo àwa mùmínì lọ́kùnrin àti lóbìnrin. Shiratullahi muradi fi hayati wa ma'adi tas'adil yawma biladi wabzughi fi kulli wadi tas'adil yawma biladi wabzughi fi kulli wadi wabzughi fi kulli wadi. Àkọ́kọ́ àǹfààní tí ó wà ní ibẹ̀ òun náà ni pé ní ti àǹfààní fún ara, tí a rí pé tí èèyàn bá ń gbàwẹ̀, gbogbo ohun tí já ìsàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yóò ṣàfẹ́kù rẹ̀ lára. Allahu Akbar. Gbogbo ohun tí wá jẹ́ àìrójú ayé àti ń dà ń rà ń tegbá ń dàwó yóò fúyẹ́ ní ẹ̀mí ẹni tí ó bá jẹ́ aláwẹ̀. Ní ìdàkejì, nípa ti ìnáwó, ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣe oṣù náà ní oṣù àánú tó jẹ́ pé ìnákúnà ó dínkù nínú oṣù yìí. Àyàrá wọn tó jẹ́ pé Nàìjíríà wọn láì tiẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí, wọ́n ó dí ìnáwó wọn kù nígbà ìnákúnà láti máa ṣe patí, láti máa sìnkú, láti máa jó, láti máa sáma ìfìn àwọn ilé ọtí gan wọn ojú ó gbà wọ́n tì láti tún máa tà. Bàbá wa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ, ó dà gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀ ń fi yé wa pé àwẹ̀ Ramadan yìí máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ kan fún ti ẹ̀mí ara ẹni. Bẹ́ẹ̀ni, inú ẹ̀kọ́ tó máa ń kọ́ni fún ẹ̀mí ara ẹni òun náà ni pé èèyàn ó mọ̀ yìí pé ẹ̀mí mọ́ fúnra ara rẹ̀, nítorí kò ní sọ ìsọkúsọ, ọ̀rọ̀ ìsọkúsọ ò ní jáde lẹ́nu, ìròkúrò ò ní wà lọ́kàn, ìgbọ́kúgbọ́ ò ní sí. Ìfìn pàápàá àwọn tó yẹ pé ń fi kànràn kan ní ká máa mu sìgá àbí ká máa mutí, àwọn ní ó dínkù. So eléyìí ń fi ń sọ fún wa yí pé oṣù àánú ni, oṣù tó dẹ̀ ń kọ́ni ní ẹ̀kọ́ oríṣiríṣi ni, ó kọ́ni lẹ́kọ̀ọ́ àánú. Ẹ̀rí pásìkò yìí ni oníkálukú àtọkùnrin àtobìnrin yóò máa ṣàánú fún ọmọlàkejì. Ẹni tó yẹ pé ẹni tọ́lọ́run bá kẹ́ yóò dáná ìsinu, yóò dáná sàárè. Ààrẹ lómi tó yẹ pé yóò rọ ọmọ ìyá rẹ̀ tó yẹ pé kù díẹ̀ káàtó fún, yóò lọ gbé owó fún nílé. Ààrẹ lómi tó yẹ pé ó rí i pé àwọn kan ló sáwà lọ́sibítù, òun wà tó ń rìn káàkiri báyìí, jẹ́ kóun lọ bá wọn tí ń bẹ́ẹ̀ yẹn kó fún wọn ní ìtọrẹ àánú lásìkò tí èsì Ramadan ilé yóò wọ́pọ̀. So lásìkò yìí a rí i pé àánú Ọlọ́run ọba rọ̀híyá nípa tẹ̀mí ó wà, nípa ti ìnáwó ó wà, ìnákúnà ò ní sí. A rí i pé ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀mejì náà ní jẹun, steady ká máa wá ráràkúrà, ká máa mukúmu, ká máa jẹjẹkújẹ, ìyẹn náà tún dínkù. Àlàáfíà tún wá wà ní ara ju àsìkò yòókù lọ. Ó fi yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ ti sọ síwájú wípé bí Ọlọ́run ọba àlekè ọlá bó ṣe ń fẹ́ kí a páyà òun Ọlọ́run ọba nínú oṣù, gbogbo nǹkan yìí nítorí àǹfààní ara wa ni, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ fẹ́ fún? Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ọba tó ní la'allakum tattaqun,
pé bóyá pé ẹ̀kẹ́ lè bẹ̀rù òun ìbẹ̀rù tá à ń wí yìí kì í ṣe pé ọlọ́run ọba ní nǹkan kan gbà lọ́wọ́ wa ju wípé ó dá wa lóòótọ́ a gbọ́dọ̀ pé wọ ìdẹ́dà tó dá wa pé ó ṣe nǹkan yìí lọ́rùn ẹ̀ fún wa a dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ni bí bàbá sọmọ ṣe gbọ́dọ̀ rí àwa ò pé ọlọ́run ni bàbá wa o kẹgbọ́ mi yé dáadáa o àmọ́ ìwọ̀ kan wà láàrin ọmọ sí bàbá tí èèyàn gbọ́dọ̀ pé so bẹ́ẹ̀ náà ni ìwọ̀ tí ọlọ́run ọba tó sọ fún wa pé ẹ páyà mi èmi ni mo dá yín bẹ́ẹ̀ bá rí bàbá bẹ́ẹ̀ bá rí ọmọ yóò máa bẹ̀rù bàbá rẹ̀ yóò máa bẹ̀rù ìyá rẹ̀ kódà yóò máa bẹ̀rù ẹni tó jẹ́ ọ̀gá fún lẹ́nu iṣẹ́ so eléyìí náà ó yẹ kó máa fún wa ní ìdánilójú wípé a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba nídìí eléyìí ni ọlọ́run náà fi wá ṣe ààwẹ̀ yìí tó fi ya oṣù yìí sí mímọ́ wípé gbígbà tá à ń bá ti ń gba ààwẹ̀ yìí yóò máa mú ìbẹ̀rù òun ọlọ́run kó máa lékún sí lẹ́mìí wa. شفيت بقربك ضعف الحياة فأطلقت أسري بالصالحات وراحت تراودني عذبة نشوى الخشوع وطعم الصلاة بقربك ضعف الحياة فأطلقت أسري بالصالحات وراحت تراودني عذبة نشوى الخشوع وطعم الصلاة. أتيت لأقصد دوح اليقين وأعبد ربي مع الصلاة. tó ẹ̀yin olùtẹ́tísí wa On Islam ètò Áfíríkà òun ni ó mú ètò yìí wá sí etí ìgbọ́yín pẹ̀lú àlejò wa tí a gbà lónìí bàbá wa Alhaji Mudathir akíyín ní ẹ̀ẹ̀kan sí bàbá wa nínú ìbéèrè tí a tún béèrè lọ́wọ́ yín a sọ oore tí àwẹ̀ Ramadan a máa mú wá fún ni ǹjẹ́ yàtọ̀ sí àwẹ̀ Ramadan a tún ní àwẹ̀ míì tuntun tí a tún gbà tàbí pé bóyá irú nǹkan yìí ti wáyé rí kí Islam ó tó dé àbí àwẹ̀ Ramadan ni àkọ́kọ́ rú ẹ̀. Gẹ́gẹ́ bí Quran sì fi yé wa ní pé ó ní òun ọlọ́run ọba òun ṣe ààwẹ̀ gbígbà ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bí òun ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn aṣíwájú yín so eléyìí fi yé wa pé ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá ni ọlọ́run ọba fún ní bí wọ́n ń ṣe pé kí wọ́n máa gba ààwẹ̀ ẹ rí àwọn ẹlẹ́sìn wa kejì àwọn ní wọ́n á sọ pé àwọn wà nínú ààwẹ̀ pé ààwẹ̀ 41 days ìyẹn àwọn ẹlẹ́sìn wa kejì bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ṣe ààwẹ̀ ló kọ ààwẹ̀ ló ṣe é ní ọ̀ranyàn fún ó lè jẹ́ pé ó ní ọ̀nà tí wọ́n ń gbà ti wọn àmọ́ gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá òun náà ni ọlọ́run ọba ṣe ààwẹ̀ ló ṣe ní ọ̀ranyàn fún. ẹ kú làákàyè eléyìí tún fi ń yé wa pé bí mùsùlùmí ṣe ń gba àwẹ̀ ò jẹ́ nǹkan àkọ́kọ́ ó ti wáyé láti orí àwọn ẹ̀sìn tó ṣíwájú Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn Júù àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn wa torí bá a ṣe sọ yìí wípé à ń gba àwẹ̀ Ramadan a tún rí àwọn míì tó tún níwà jàgànjàgàn ìwà kádàlúrú tàbí bẹ́ẹ̀ kọ́ tó jẹ́ pé gbogbo ojú ọ̀nà tí wọ́n fi ń jẹun bí Ramadan ṣe dé yìí náà kò ní kí wọ́n dáwọ́ ọ̀nà ẹ̀rú tí wọ́n fi ń jẹun dúró kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn wa. ẹ ṣeun Alhaji wa Mufutau Olaleye atọ́kùn ètò ọlọ́run ọba kí ó sẹ̀mí yín kù. Àmín. ní ìlú tí àwa ti wá ní Nàìjíríà oríṣiríṣi àwọn ọ̀wà ló wà oríṣiríṣi àwọn àdádálẹ̀ míì ló sì wà nínú Ramadan tí wọ́n so mọ́ tí kì í ṣe ara ẹ̀sìn. ẹ jẹ́ ká ṣí o. a rí àwọn ẹlòmíì tí wọ́n máa ṣe ásámú ní dandan àbáwọn míì tó yẹ tiẹ̀ jẹ́ pé níbi tí wọ́n ti ń kírun tẹ́lẹ̀ bí wọ́n yé tiẹ̀ kí ìrun àkípé ìrun wákàtí márààrún wọ́n fẹ́ mú ásámú yẹn ju ní ìbádà ju ìrun wákàtí márààrún lọ èyí tí ò sì jẹ́ pé irun tó yẹ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ so màá fi àsìkò yìí sí àwọn èèyàn wa ní etí àti láti fi gbà wọ́n ní ìmọ̀ràn pé bí kí wọ́n má wàá rò pé ásámù yẹn ní pàtàkì ju wákàtí márààrún lọ ẹlòmíín ti wà tó yẹ pé
kó yóò máa rò pé tóun bá ti gbààwẹ̀ wákàtí márààrún ó sọ̀rọ̀ yẹn mọ́. So eléyìí kò bọ́ ṣe. A sì ráwọn ẹlòmíì náà tó yẹ pé àwẹ̀ náà wọ́n pa wọ́n gbà ìdí fíìmù ni wọ́n wà fún gbogbo àsìkò. Wọ́n á nígbà náà ń kọ́ lẹ́nu wọn lọ́hùn pé táwẹ̀ òfin ní máa gbó àwọn. Ọ̀nà míì wà tẹ́ lè fi máa ṣe ìbádà fọlọ́hun táwẹ̀ òfin ní gbòyìn. Ẹ lọ sí tí ẹ gbogbo ibi tí wọ́n ti ń ṣe wá sí kẹ gbé Kùránì kẹ máa ka abẹ́ bá tẹ̀ lè ka ẹni àwọn késẹ̀tì tẹ́ gbé sí ní késẹ̀tì Kùránì níṣẹ́ tẹ́ máa wá gbọ́ orin ìgbọ́kúgbọ́ àbí tẹ́ máa gbọ́ sọkúsọ àbí tẹ́ máa ta dúdò àbí tẹ́ máa wòwò kúwò. wọ́n yí sí ojú ọ̀nà tí Ọlọ́run ọba gbé sí ojú ọ̀nà tí Ọlọ́run ọba. nítorí pé àwẹ̀ Ramadan ohun tí máa ń kọ́ ni báwo ni a ṣe ń jẹ́ ènìyàn gidi láàrin àwa pẹ̀lú Ọlọ́run ọba, báwo la ṣe ń tún àárín àwa pẹ̀lú ẹ̀dá ẹgbẹ́ wa ṣe, òun náà ni àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ni. يردد قلبي صوت الوجود فيشهد ذا الملكوت سجود. قلبي يردد قلبي صوت الوجود فيشهد ذا الملكوت سجود. فتشتاق روحي لدار الخلود وتلك حياة وآهي حياة. بك ضاف الحياة فأطلق أسري بالصالحات وراحت مراوحني عذبة نشوى الخشوع وطعم الصلاة. nípa báyìí bàbá ó tún wà kí a tún béèrè àwọn ìbéèrè. A ó rí i pé nínú Ramadana yìí ọ̀pọ̀lọpọ̀ ìjà máa ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ ní àwọn orílẹ̀-èdè tí à ń gbọ́ ní ìlú Cairo níbí, gẹ́gẹ́ bí kí ẹnìkan sọ pé òun fẹ́ dá mọ́sálásí sílẹ̀ nínú Ramadan, ibẹ̀ lòun ti máa kí aṣámú tí ó sì máa bá mọ́sálásí kejì jà tá a máa gbọ́ gbọ́nmi sí omi òtó. Kí ni ìmọ̀ràn yín pẹ̀lú irú eléyìí àti ìrírí yín tí ẹ ti rí? Eléyìí kò dáa tó, eléyìí ò dẹ̀kun tó, nígbàtí ó jẹ́ pé Ọlọ́run ọba tí ó dá wa òun ni ọba tí ó jẹ́ pé òun ló pa wá láṣẹ wípé òun sí oṣù yìí ní ọ̀ranyàn fún wa ká máa gbààwẹ̀ ń bẹ̀. So Ọlọ́run ọba yìí kan náà ni gbogbo wa ń sìn. So èkó ilé yóò wá ní kún tó ká wípé ńgbà náà kọ́ agbógun tira wa pé ìwọ ni kí a má máa ṣe ẹlẹ́yàmẹ̀yà. A mọ̀ wípé a ní àwọn oríṣi ẹlẹ́yàmẹ̀yà wà ní Nàìjíríà pé èmi ni Ansarudeen ni mi, èmi ni Nawarudeen ni, èmi ni tí wọ́n ní fẹ́ kírun lẹ́yìn ara wọn, tí wọ́n ní fẹ́ kírun lẹ́yìn ara wọn, tàbí tí ó fọkàn sí pé ẹnìkan ló ga ju ẹnìkan lọ. eléyìí ọ̀kún tó. So ó yẹ ká mú eléyìí kúrò nínú ẹ̀sìn Islam, àbí ká sọ wípé Mahdi alẹ́ nìkan ìní kírun lẹ́yìn Ansarudeen, àbí ṣéwù kan lẹ́nìkan níwájú lẹ́yìn ṣéwù mi ni mo gbọ́dọ̀ lọ kírun. Gbogbo Ọlọ́run ọba Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní Ọlọ́run ọba ó ní gbogbo ilẹ̀ ló ṣe fóun ní mọ́sálásí. So nídìí eléyìí kò ṣe di pé ń gbọ́ ọba dé mọ́sálásí lágbájá ló tó lọ kí ásámú àbí ló tó lọ kí wákàtí márààrún. Eléyìí Ọlọ́run ọba ti ṣe nírọ̀rùn fún wa wípé àwọn ò nídìí káyẹ́ pé mọ́sálásí mi wà níbì kan. Gbogbo bí mọ́sálásí, gbogbo bí ìjọsìn pátápátá ni mọ́sálásí, gbogbo mọ́sálásí òun náà ni ibùjọsìn fún gbogbo mùsùlùmí. Bàbá wa tí a bá ṣe àkíyèsí ẹ ó rí i pé ní ìlú Cairo ní òpópónà kọ̀ọ̀kan tàbí tẹ́ a bọ̀ sí street oríṣiríṣi mọ́sálásí ní bẹ́ẹ̀ ó lè tó 30, ó lè tó 40, kò sì sí ìmáàmù tí ń bá ìmáàmù kan jà. Kí ló fa gbogbo orú eléyìí tó fi jẹ́ pé ìjà ni àwa máa ń sábà fi ń pẹ̀ta ní orílẹ̀-èdè Nàìjíríà? Ohun tí ó fa ti orílẹ̀-èdè Nàìjíríà tí a lè fi wé ti Cairo púpọ̀ ni pé nípa ìtẹ̀síwájú nínú ìmọ̀ Islam ó kéré ní Nàìjíríà púpọ̀. A gbọ́ Islam yé bó ṣe yẹ kí a gbọ́ yé. Ìdí eléyìí la fi lè fi ara wa gbé ilẹ̀ Cairo tí ó jẹ́ pé Asia àríwá tó jẹ́ pé gbogbo àwọn àìmọ̀ ní gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan tá à ń wí yìí ni wọ́n ní ìmọ̀ débi tí èèyàn lè fọ́ sọ́yà pé kò sí ibi tí wọn ò lè lọ kírun lágbàáyé ló tún kù ló ní mímọ́. So àmọ́ ní Nàìjíríà tá a wà yìí ẹlòmíì tó dá mọ́sálásí sílẹ̀ tó yẹ pé kódà òpó ẹ̀sìn Islam márààrún kò lè define, kò lè sọ bó ṣe jẹ́ dépò pé yóò wá lè tọ́ ẹlòmíì sọ́nà. Òun gá fúnra rẹ̀ ò mọ̀nà
dépò pé ọwọ́ atọ́yàn sọ́nà kò kéwú kò béèrè kò kéwú kò béèrè ni gẹ́gẹ́ bí mo sọ́rí láti pé àlàámọ́ ni yẹkúdò láàmọ̀ afọ́jú tí ń fa afọ́jú lọ́pàá ni ọ̀pọ̀lọpọ̀ wọn kò símọ̀ yìí tó bẹ́ẹ̀ àwọn ní ó tún máa wá rò páwọn làwọn nímọ̀ jù wọ́n tún máa sin àwọn ẹlòmíì lọ́nà ohun tí ò fi lè tí ìyapa ẹnu fi pọ̀ jù òun ní Nàìjíríà nìyẹn so kí Ọlọ́run ọba kí ó tọ́ wa sọ́nà ó sì ṣe wa lẹ́ni tí ó gbọ́ àgbọ́yé tí ó sì máa ṣe nǹkan mo tún ní àkíyèsí kan bàbá wa ẹ ó ní àkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ohun téèyàn bá ṣe nítorí tọlọ́run ọba kò ní retí èrè kan bẹ̀ tàbí kéèyàn pé nǹkan kan mọ́ra rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí àwọn orílẹ̀-èdè mi ẹ máa rí tá a máa gbọ́ oríṣiríṣi ṣéwù ní khalifa ní gbogbo oríṣiríṣi oyè ẹni tó tó bẹ́ẹ̀ àtẹni tí ò tó bẹ́ẹ̀ olúkálùkù fẹ́ jẹ́ oyè kan a sì rí i pé yàtọ̀ sí bí a ṣe pè yín yìí nínú tí a ti bá ní ọwọ́ yín ó ju 20 ọdún lọ tí ẹ ti kọ́ ẹ̀kọ́ tán kó tó di pa wá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ síbẹ̀síbẹ̀ àárí yín kẹ́ ẹ gbé gbogbo kódà àgbà tẹ́ wá sórí ètò yìí àárí kẹ́ ẹ wọ agbádá kẹ́ ẹ wé láwàní rẹpẹtẹ ṣé ẹ̀yin ò ṣẹ̀sìn ni àbí báwo ni ti. atọ́kùn ẹ ṣeun Ọlọ́run ọba kí ó tọ́ wa sọ́nà Ọlọ́run ọba kí ó dẹ̀ fi ọ̀nà ara rẹ̀ mọ̀ wá. àmín. àdúgbò tí èyí tí ẹ sọ yẹn èyí tí ẹ mẹ́nubà yẹn ó yà mí lẹ́nu wípé ẹ lè rántí àsìkò táwa wà ní ibi báyìí ní Al-Azhar torí pé ilẹ̀ ti ta táwa ti kúrò ní Azhar ní 1994 ni èmi ti kúrò ní Al-Azhar University so mo sọ́rí láti sọ pé kùlíyà tẹ̀rẹ̀bíà èmi ti kúrò èyí tí wọ́n ń pè ní education ni mo ti jáde ní Jama Al-Azhar àmọ́ gẹ́gẹ́ bí atọ́kùn ṣe béèrè gẹ́gẹ́ ìrèsì tí mo fi lákọ̀ọ́kọ́ náà máa tún fi ń sin ni pé téèyàn bá ní ìmọ̀ débi tó yẹ kó ní ìmọ̀ dé àwọn ọ̀wà kan yóò máa hù tí ó máa rò pé ìwà gidi ni tó jẹ́ pé ìwà àìmọ̀kan àìwá ìmọ̀ débi tó yẹ kó wá dé ló fà èmi ti rẹ́ni tó wá mi wá sí ọ́fíìsì rí tí wọ́n sọ fún pé kó wá bá mi ìgbà tó dé ó tún bèè lọ́wọ́ ara mi pé sí ẹ̀yin ni Alhaji tí wọ́n ní kó wá bá mu níbẹ̀ ni olóhun rò wípé tóun bá dé ọ́fíìsì òun ọba mínú jàlá agbádá ńláńlá tí ń ṣe wọ́n láwà ó ní bẹ́ẹ̀ ni mo dẹ̀ jáde ní Azhar tí wọ́n wí yẹn mo ní àtó alhamdulillah tí ọba wa dá yín lójú ẹ lè pe Jama Al-Azhar ó kẹ́ pé wọ́n ó kẹ́ béèrè lọ́wọ́ wọn. wípé nínú orúkọ tí wọ́n fún wa nígbà tí ètò yìí fẹ́ bẹ̀rẹ̀ orúkọ yín jẹ́ ìkan nínú rẹ̀ Ọlọ́run sì pèsè fún yín láti wá yọjú sí wa láti orílẹ̀-èdè Nàìjíríà wá sí ìlú Cairo bàbá wa Ọlọ́run tó ti ń ṣe yín ní ẹni iwájú kò ní padà sọ yín di èrò ẹ̀yìn. adúpẹ́ fún ètò tí ẹ bá wa kópa nínú rẹ̀ yìí èyí ní àkọ́kọ́ oṣù Ramadan èyí tí gbogbo wa ń ṣe àjọyọ̀. ya laylu qiyamuka madrasatun fiha al-Qur'anu yudarrisuni ma'na al-ikhlas fa alzamuhu darban bil jannati yujlisuni ya laylu qiyamuka madrasatun kó tó di pé a ó kásẹ̀ ètò ti alẹ́ òní nílẹ̀ bàbá wa ẹ bá wa fún àwọn èèyàn wa ní àwọn ìmọ̀ràn ní ṣókí báwo ni èèyàn ṣe gbọ́dọ̀ ṣe nínú oṣù yìí báwo lọ́kọ ṣe gbọ́dọ̀ ṣe sí aya báwo ni aya ṣe gbọ́dọ̀ ṣe sí ọkọ ǹjẹ́ ó yẹ kí aya kó kó ara dúró fún ọkọ nítorí pé ó wà nínú oṣù Ramadan ní alẹ́ láti má ṣe nǹkan kan bóyá oṣù yìí ò gbà pé kí ọkọ àti aya kí wọ́n kọlura wọn kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn èèyàn wa. ẹ ṣeun atọ́kùn ní ìdáhùn sí ìbéèrè ni pé Ọlọ́run ọba ó ní ẹ̀sìn tó ń gbé kalẹ̀ fún wa yìí ẹ̀sìn ìrọ̀rùn ni òun ò sì wá ìnira fún wa ìrọ̀rùn lòun wá fún wa kódà ó sọ débi pé àwẹ̀ náà tó bá jẹ́ pé ara nílùú ẹ̀ débi wípé kò lè gbà tó bá di inú ìgbà tí ara rẹ̀ bá yá àbí tó bá nínú oṣù mi kó gba àwẹ̀ náà so nípa ti olóbìnrin tí ẹ tún mú ẹnu lé Ọlọ́run ọba tí ó sọ wípé òun ò fi nǹkan kan òun ò fi nira fún wa ìrọ̀rùn lòun wá fún wa kò sọ fún wa pé ká má ní àṣepọ̀ pẹ̀lú obìnrin wa nínú oṣù yìí ó sọ nínú Kùránì wípé aṣọ ni ìyàwó yín jẹ́ fún yín aṣọ lẹ́yìn náà aṣọ ìdàbúrà lẹ́yìn náà jẹ́ fún wọn ẹ súnmọ́ wọn lásìkò ààwẹ̀ ní nǹkan tí Ọlọ́run ọba wípé aṣọ ni wọ́n jẹ́ fún yín aṣọ lẹ́yìn náà jẹ́ fún wọn. ìyẹn ni pé àsìkò ni a ṣe yàtọ̀ rẹ̀. àsìkò ní gbọ́dọ̀ kan jẹ́ ọ̀sán ààwẹ̀
alẹ́ náà ni ó gbọ́dọ̀ jẹ́ so ìdí tí ohun tí ó wà ń bẹ nìyẹn ká má sọ pé nígbà náà nǹkan tó bá jẹ́ ní oṣù Ramadan a gbọ́dọ̀ súnmọ́yàwó rárá Allahumma àyàfi tó bá jẹ́ pé Ọlọ́run bá náà sọ àfi tẹ̀ ń bá ń ṣe etikaf àbí ìkóra ẹni dúró sí mọ́sálásí àbóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbóṣẹ̀ṣẹ̀ bímọ ẹ lè jìnnà sí ní àsìkò yìí àmọ́ lásìkò Ramadan aṣọ ni wọ́n jẹ́ fún yín ìdàbúra ẹ̀yin náà aṣọ ni ẹ̀yin náà jẹ́ fún wọn. ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ rẹ o ẹ̀yin olùtẹ́tí wa nílé lóko níbi tóun kẹ́ ti máa gbọ́ wa àlàáfíà Ọlọ́run ọba àti ọlá rẹ̀ kò ní í fi wá sílẹ̀ bákan náà ni a máa tọrọ pé bí etí tí ẹ fi ń gbọ́ wa kò ní í di ojú tí ẹ fi ń wò wá kò ní í fọ́ ètò yìí àkọjá ewé wa rèé o lórí ètò ti Ramadan eléyìí tí ilé-iṣẹ́ onislam.net tó mú wá sí etí ìgbọ́yín ẹ̀ka tí a wà yìí òun náà ni à ń pè ní ẹ̀ka ti Áfíríkà níbi tí ẹ ti máa gbọ́ oríṣiríṣi èdè gẹ́gẹ́ bí èdè Yorùbá èdè Haúsá Amhari Swahili àti àwọn èdè tí ó wà jákèjádò ilẹ̀ Áfíríkà èyí tí a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ètò yìí ní ọlá Ọlọ́run ọba àṣẹ Ìdùmarè òun náà ni èdè káàrò-jíire Yorùbá ǹjẹ́ gbogbo ọmọ káàrò-jíire níbi kóhùn tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ fi ìwé ránṣẹ́ sí wa kí ẹ jẹ́ kí a mọ̀ pé ẹ ń gbọ́ ètò yìí kí ẹ fún wa nímọ̀ràn báwo ni a ṣe fẹ́ ṣe agbátẹrù ètò yìí torí tó bá tún yá o ẹ tún máa wò wá lórí amóhùnmáwòrán ilé akéde onislam.net òun náà ló ń kí yín ìkẹ́ Ọlọ́run ọba ọlá rẹ̀ àti oore àjẹ́ ìjẹ́tàn rẹ̀ kó máa bá yín kó tó di pápárí ètò yín lórúkọ mi atọ́kùn ètò Mufutau Adewole Olaleye àti gbogbo ẹ̀yin olùtẹ́tí wa ní gbogbo ibi tóun kẹ́ ti máa gbọ́ wa a kí àlejò wa pàtàkì bàbá wa Sheikh Mudathir Tijani tó wọ́n jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Qualitex Travels Ìkẹjà nílùú Èkó bàbá wa Adélébáre. ṣeun púpọ̀ atọ́kùn Ọlọ́run ọba aláàánú rẹ̀ yóò tún máa wà pẹ̀lú yín iléeṣẹ́ yín ò ní jóná àmín gbogbo ibi tí a fẹ́ kí iléeṣẹ́ náà ó ga dé ní ó ga dé Ọlọ́run á dẹ̀ tanná ìmọ́lẹ̀ yín sí gbogbo ayé pátápátá àmín àánú Ọlọ́run àti ọlá rẹ̀ kí ó máa bá wa. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.